sure. Hello. Ẹ wò, ẹ má bínú. Ẹ má bínú, mo ti ń bọ̀. Mo ti wà lọ́nà. Mommy. Mommy. Kí ló ṣe yín, mommy? Mommy. Ẹ pẹ̀lẹ́, mommy. Sir. Doctor. Alpha. Ẹ wọ ìfọkànbalẹ̀. Ẹ jẹ́ kí n bá yín sọ̀rọ̀ nínú ọ́fíìsì. Ẹ má bọ̀. Ṣé sí ṣá? No, ẹ má bọ̀. Ẹ fọkànbalẹ̀. Mr. Moronfolu, ìyàwó yín ti lose blood gan. Yes. Kò lè sí treatment tá a fẹ́ fún wọn tó máa mú wọn wá okay before due time. Doctor, kí la máa ṣe báyìí? There's a solution. Ọmọ láti bímọ yẹn, but pẹ̀lú operation. Operation? Yes. Oyún oṣù mẹ́jọ. Ọlọ́wọ́ bá o. Ẹ wò, solution tó wà lẹ́sìn ni ẹ o. Àfi ká kún fàdúrà k'Ọlọ́run bá kó wa lọ. Ẹ pẹ̀lẹ́ sà. Dókítà ní kẹ́ wọlé. Ẹ jókòó sà. Mr. Moronfolu, ìyàwó yín ti lose blood gan. Kò sí treatment tá a fẹ́ fún wọn sì tó máa fi wà okay títí di due time. Doctor, kí la máa ṣe báyìí? There's a solution. Ọmọ láti bímọ yẹn, but pẹ̀lú operation. Operation? Yes. Ọlọ́run ò ní jẹ́. Wọn ò ní fi ọ̀bẹ gba ẹ̀bi ìyàwó tèmi. Ọlọ́run ní jẹ́. Sir, solution tó wà lẹ́sìn nìyẹn. The only solution tó wà lọ́dọ̀ tí yín nìyẹn kò ń ṣe the only solution fún ìyàwó tèmi láti bímọ. Kò ní ṣe. Arákùnrin, onínú mímọ́ bí omi àjẹpọ́nlóló tó ń bẹ láyé wọn ò pógún, ṣìkàṣìkà tó ń bẹ láyé ò mọ níwọ̀n ẹgbẹ̀fà, funfun báláwú òun ládìyẹ ayé ń yé ní ìgbà ìwáṣẹ̀, àmọ́ lóde ìwòyí
adìẹ ayé tó bá yé funfun a sì tún máa yé dúdú, tó bá yé aláwọ̀ rúsúrúsú a sì tún máa yé aláwọ̀ rakọrakọ, tó bá pa aláwọ̀ funfun sí ilẹ̀ mímọ́ a sì pa aláwọ̀ tó kù sí ògìtì ọ̀gán. ẹyin aláwọ̀ funfun tí adìẹ ayé yé òun ló mú lékeléké àti àdàbà tó tutù wá. àwọn ọmọ aláwọ̀ tó kù bí wọn ò bá jẹ́ igún wọn a sì máa jẹ́ àkàlàmàgbò. igún ní jẹ́ fún, àkàlà ní jẹ̀dọ̀, ayé wa ń kígbe yé yé yé, kí ni mo ṣe? ọ̀rọ̀ mi ò yé ọ. kò yé mi bàbá. kò lè yé ẹ. ohun àwọn àgbà ní òun ló ṣàlàyé àwọn ìka ènìyàn àti onínúure tó ń bẹ láyé. ọ̀kan nínú àwọn ẹ̀dá olóró nínú bíi tejò ló tawọ́ sí ìyàwó ẹ̀. aṣọ ìyàwó ẹ̀ wọ́n sì fi ṣe níbi. ó yẹ báwọn dá sí báwọn dá sí. ọ̀rọ̀ bá yín fọwọ́ kù ẹ̀ ní mọ tó tọ́. ó di sí kìnnìkan. ṣó ti pẹ́ báyìí? ó ti dé. ṣé ká bá yín fẹ́lẹ́ èkó? ó yẹ kó ti pẹ́ báyìí nísìnyí. ayé o. ìgbà tí ọ̀rọ̀ yé ọ ló ṣe pé ayé. ó rí bí èèyàn bá rójú ayé kò lè rí inú ayé. ọ̀pọ̀lọpọ̀ ohun tó ń ṣẹlẹ̀ sẹ́dá nílé ayé ni kò yé ẹ̀dá. ìdí nìyí tí Yorùbá fi máa ń sọ wípé àìyé láyé, ayé tí ò yé wa là ń gbé. ó rántí bí Yorùbá ṣe máa ń kọ ayé sílẹ̀ nígbà kan ni àìyé ni. bàbá ẹ ṣé mo dúpẹ́, ṣùgbọ́n ẹ gbà mí torí Ọlọ́run ra mi kalẹ̀, kí ni a máa ṣe báyìí? fọkànbalẹ̀, ibi rere làkàsọ̀ ń gbé sọlẹ̀. ìjì òní jẹ́ àkórọ́ mi inú àgbọn dànù, ó ṣèwọ̀. ohun tó máa ṣe ni wípé wàá lọ mú ọ̀kan nínú ìró àti bùbá ìyàwó ẹ̀ wá fún mi. tó bá ti mú wá, Èdùmàrè á ṣe ìtókù. àṣẹ ò máa lọ mú wá bàbá. tètè lọ, ẹ ṣé bàbá. tètè lọ, ẹ ṣé mo má pẹ́ o, má pẹ́ o, káre láyé. máa rọra ó jàre ẹ kú kalẹ̀. èló wá ní gbogbo owó mi jẹ́ báyìí o. owó yín jẹ́ 13,000. ẹ wo àǹtí ọjà yìí náà máa fẹ́ kẹ́ rà torí ó máa ń yá gan lórí igbá. ṣé láwọn tán ti mọ ọjà yìí àwọn náà lè sọ bó ṣe dáa tó torí àwọn èròjà aṣáálóore náà fi ṣe. àǹtí ẹ fi gbogbo yẹn lẹ̀ o ẹ má fi gàlúrà pagún lórí fún wa kẹ́ máa pè ní tòlótòló. àǹtí ṣé mo wá lè fẹnu tajà tí ò dáa fún yín ni? ṣé eré jẹ́ kí n sọ kíní kan fún yín, ṣé ibi wàrà ṣe dùn tó àwọn ará Ìlọrin náà lè sọ. ṣé rí bí ọjà ìṣe dáa tó àwọn tó ń mú àtàwọn tó ń tà ni wọ́n lè sọ fún yín bó ṣe dáa tó. ẹ kú ọrọ̀ ajé mo ti ra gbogbo nǹkan tí mo níra lọ́wọ́ yín lénìí, tí n bá padà wá lọ́jọ́ mi màá bá yín rà. ẹ tiẹ̀ ṣiṣẹ́ ẹ ṣe ẹ kú ọrọ̀ ajé. mo fẹ́ mú mọ́tò tí màá fi kẹ́rù mi sí mi bọ̀. ó dà kò burú ẹ má pẹ́ o. tẹ̀rẹ̀ ní mo náà dùn gẹ̀rẹ́gẹ̀rẹ́ ní Morocco wàá mú kẹ̀kẹ́ wá wọ Ọ̀rúnmìlà dáfún Ọ̀rúnmìlà ifá ń bá wọn ṣiṣẹ́ kúṣe Ọ̀rúnmìlà ń bá wọn hùwàkúwà ó yó tán ó bẹ́ṣù léèké ó bórìṣà ńlá borí wẹrẹ ó bọ́mọ kékeré Ilé Ifẹ̀ ó gbaṣu jẹ lọ́wọ́ wọn lọ Ọ̀rúnmìlà wọn ló kẹ́ṣì Ọ̀rúnmìlà lóhun ò kẹ́ṣì ó nítorí ewé òrórá kì í kẹ́ṣì ilẹ̀
wọ́n ní wá bẹ́ẹ̀ lọ tógun tèdì tàìsán Ọ̀rúnmìlà nírọ́ ni ó níwọ̀n ní báwo débì kankan ó ní nítorí ẹ̀lú eku kì í bẹ́ẹ̀kú fò jáde ẹ̀lú ẹyẹ kì í bẹ́ẹ̀yẹ fò jáde ó ní bí igi bá wúṣí kì í tún padà nàró ó gbèwẹ̀yìn ló ní kí gbogbo inú bí padà lẹ́yìn ẹ̀ Mọ́rọ́lábí ẹnìkan kì í gbẹ̀bí ewúrẹ́ ẹnìkan kì í gbẹ̀bí àgùntàn wọ́rọ́ báyìí ló máa bímọ ẹ bí. iṣu tí ò wáyé odun rẹ̀ ló yán àgbàdo tí ò wáyé odun rẹ̀ lẹ́kọ̀ọ́ ọmọ tuntun tí ò wáyé ni odun rẹ̀ ló sùn kí wọ́n ṣẹ́ máa bọ̀ wáyé ayé dùn máa bọ̀ olúwa ò ṣe o tí wọ́n lè bá tún lè wá bí ẹ̀mẹ́rin sí inú wa dùn lọ́lé o. àlejò ńlá la ní iye. bẹ́ẹ̀ni. kí ni ká wá fún yín báyìí bàbá. má ṣe ìyọnu mo kàn ní sáré yọjú fi yín ní fírì ni. ẹ kú kàlẹ́ o. ìyá àbúrò. pàmílẹ́rì rèé pàmílẹ́rì ó káre láyé wàá gbé wàá tọ́ o wàá dàgbà wàá darúgbó wàá rí bá ti ṣe wà lọ́nà gbégbà ò ní ṣẹ́kù ò ní ròkú ó gbé. ẹ ṣeun bàbá. rárá gbà bá mi yẹ nǹkan tó wà ní ọ̀rá ìwò. bàbá aṣọ Mọ́rọ́lábí rèé. bẹ́ẹ̀ ni aṣọ tí Rọ́lábí wọ̀ níjọ́ tá a fi gbẹ̀bí fún nìyẹn. aṣọ yìí ti kúrò láṣọ lásán o aṣọ ìgbàlà ni tí wọ́n bá ń sọ wípé irú aṣọ ò tán nínú aṣọ kì í ṣe bírú taṣọ yìí o. Ọládẹni Ọládèjì orí Ọládẹ̀jọ ni ọlá ti pín kódà tí ẹ bá rán igba aṣọ ọ̀tọ̀ láyé eléyìí nínú ẹ̀ o. ǹjẹ́ ọmọ tẹ́ fàṣọ náà ṣe ẹ ṣe rí bẹ́ẹ̀ ṣe fẹ́ràn ìmí yín tẹ́ ń tọ́jú ẹ̀ tẹ́ ò jẹ́ ó bọ́ sọnù bẹ́ẹ̀ ni kẹ́ ṣe tọ́jú aṣọ yìí o. ìdí rèé o ẹ ṣe rí panilẹ́rìn gbogbo ìgbàkigbà tó bá fẹ́ bímọ lọ́jọ́ iwájú gbogbo ọjọ́ ìkúnlẹ̀ pátápátá aṣọ ìgbọ́dọ̀ máa wà lọ́rùn ẹ̀ tó bá ń rọbí àmọ́ kò kọ àwọn ọmọ tó kù tí Rọ́lábí bá bí o àmọ́ fún panilẹ́rìn yìí ó ṣe pàtàkì fún un. bẹ́ẹ̀ ni àbújá kan ò sí lọ́rùn ọ̀pẹ ibi tá a bá lọ òun náà lábàá bọ̀ Rọ́lábí ìjọ́kíjọ́ tí ọmọbìnrin ẹ bá fẹ́ bímọ tí ò bá sí aṣọ yìí lọ́rùn ẹ̀ ó léwu o. kí ni mo wí. bàbá ẹ ló léwu. kódà ewu ńlá ni o ó léwu bí ẹni tí iná ń jó lórí òrùlé ẹ̀ tó takàkà sórí ibùsùn ni o. Èdùmàrè ò ní jẹ́ aríláburú o. àmín. ọ̀rọ̀ mi ò ju bẹ́ẹ̀ lọ àwọn relé. ẹ ṣeun bàbá ẹ ṣe àdúpẹ́ o. ẹ ṣeun bàbá. mo rí iná o. ẹ ṣeun o. ọ̀rọ̀ ńlá ló délẹ̀ yìí o nígbà tí Pamílẹ́rìn yóò bá fi dàgbà tí ó dẹni tí ń bímọ tí mi ò bá tiẹ̀ tí ì papòdà ọjọ́ ogbó á ti